kí Ọlọ́run kí ó jí kí á rí yín pẹ́ ó sì bá wa kí àwọn àgbàlagbà kí bàbá wa olóko bàbá Lágége bàbá wa Fadilatu Sheikh Adam Al-Mudir bàbá wa mudiru abikan bí a bá tiẹ̀ bá àwọn tànà tá a sì sí ń bẹ̀ ń jọ wọn sọ yín lóko a mọ̀ pé ìfẹ́ tabadulul mahabba láàrin bàbá wa àgbà abikan àti Sheikh Adam iná ni wọ́n yé sọ ẹ̀yìn náà lóko ni wọ́n tún wá ju yín sọ́dọ̀ bàbá náà kí bàbá náà tọ́ yín ọlọ́mọsàdí kí aríyín pẹ́ ọlá àwọn ẹni ọlọ́run akí bàbá wa tí wọ́n jókòó bàbá wa Amidul Markaz ní abikan akí àwọn bàbá wa ń kalẹ̀ bàbá wa ilé kòkòrò kan ọlọ́run jẹ́ aríyín pẹ́ akí gbogbo àwọn alfa wa Tajudeen ọ̀rẹ́ mi ni afa wa Tajudeen èmi àwọn mọ̀ pé níyà yìí náà ni afa àti mú wọn mọ̀ bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sábà wa sọ yín kó sàlékún dáadáa yín gbogbo yín àlùfáà mi ẹ̀dá kún mọ́ kí yín torí ọlọ́run bá ń kí yín àtàfà wa tí afa wa Muhyiddin Akin àmọ́rákin nù ọ̀rọ̀ tí afa sọ ọlọ́run bá ń dúpẹ́ fún yín àtàbà wa Kandayasu gbogbo yín náà ẹ̀ ń jẹ́ àṣẹ́kùbọ̀ dáadáa fún àwọn ẹni rẹ̀ ọlọ́run kò dó tì yín àfà wa Araftu àti gbogbo àwọn tí wọ́n ka kelma tarhib akiwa aki gbogbo ẹ̀yin àlùfáà mo kí wọn dé ọ̀dọ̀ àfà wa Sirajuddin Bankole láti Òkè Agodi àlùfáà wa Alápèkí láti Òkè Agodi bákan náà afáwa al-Imam Bíòkú Òkè Agodi làwọn náà gbogbo àwọn Agodi nìyẹn mo kí gbogbo yẹn dákọ̀ ẹ má bínú nítorí ọlọ́run kí ọlọ́run bá ń kí mo wá kí afáwa Abu Salatu àbí ọlọ́run bá wa dúró tì í ọlọ́run ẹni ọlọ́run gbogbo yẹn alfa mo kí mo sì kí gbogbo ẹ̀yin ya alasalatu asalatu wa Nurun Suada àti gbogbo àwọn malekewu ní abikan ọlọ́mbọ́sàbá wa fún ilẹ̀ albarka ọ̀sọ̀ yìí di àfa sunna àfa lálá ọlá àwọn ẹni ọlọ́run mo wá tọrọ àdúrà bẹ́ẹ̀ fún baba Mudirul Markaz ọlọ́mbà mi dáàbò rẹ̀ fún baba ó jẹ́ kí á rí ẹ̀mí àlàáfíà wọn lò pẹ́ ibi tọ́lọ́ wọn ṣe é dé má jọ takú síbẹ̀ ọlá àwọn ẹni ọlọ́run a sì kí atọrọ bẹ́ẹ̀ fún baba wa Ìmáàmù àgbà nílọrin kájí ṣe wulẹ̀ kẹ́lẹ̀ fún wa kátó ṣe bẹ́ẹ̀ síbẹ̀ kátó ṣe bẹ́ẹ̀ síbẹ̀ wallahu ya'simuka la takhafu darakan wala hawla wala quwwata wala wala fẹ́ tí baba náà àti baba Mudiru ní ṣíra àwọn tẹ́nìkan ò ṣíra rẹ̀ ọlọ́mọ sábà wa dáàbò rẹ̀ fún baba wa Ìmáàmù àgbà bẹ́ẹ̀ baba wa Ìmáàmù Male baba wa Ìmáàmù Gambari baba wa Janasi baba Rabbana baba Mukaddamu àgàbà àti tó fún wọn ọlọ́mọ wa àwọn baba wa lókè Agodi náà ọlọ́mọ sábà wa sọ wọn àwọn Mudiru wa Lagodi Sheikh Najamal gbogbo wọn bẹ́ẹ̀ mo wá fi kí àlùfáà wa baba Alasalatu ní ilé wa ní ilé Ayẹ̀nà èyí tí àwọn àgbà ilé Alasalatu èyí tí àwọn àgbàlagbà fi ànábì kalẹ̀ fún wa òun ló jẹ́ àmà wípé ìmọ́lẹ̀ ànábì ò lè kú láíláí ẹ wo ọjọ́ tá ànábì ti kú nísìn ìmọ́lẹ̀ ànábì náà tó tún wà nílé Ayẹ̀nà láti ọdún gbọ́n tí àwọn bàbá tí wọ́n fi ilẹ̀ fún yín bá tún padà tí wọ́n bá rí eléyìí wọ́n tó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni gbogbo ń tó bá ti jẹ́ tọ́lọ́run dáàmà wa tásàl yóò débi tí ń lọ yóò sì pẹ́ àmọ́ tí ó bá ti jẹ́ tọ́lọ́run báwọn tó ṣe bá ti kú mbẹ kò ní ṣẹ́kù kankan mọ́ mbẹ àwọn baba wa lé Ayẹ̀nà rírí àwọn kàlíbà wa tí wọ́n mú Ayẹ̀nà lọ́wọ́ tí wọ́n sì mú àwọn jama lọ́wọ́ jẹ́ àmà wípé àwọn tànà yẹn ṣe dáa
ọlọ́run kọ́ mọ́sàbá wa dúró tì yín ọlá àwọn ẹni ọlọ́run wọ́n fi léyìí ṣe òpin dáadáa fún yín ọlá Muhammadu Rasulullah gbogbo jama kíkí yẹn wọn ò mọ bí mo ṣe fẹ́ àmọ́ kí n sá kí gbogbo yín pẹ̀lú kíkí tí ó pa wá pọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuhu. ìgbà tí mo déyà yín mi ò ní ìpalẹ̀mọ́ kankan wá síbí yìí ìjókòó yìí náà ni ó ya fọ́tò ọ̀rọ̀ tí ń sọ fọ́tò yẹn ń gbé oríṣiríṣi wá àmẹ́yìí tó padà wá yàgbẹ̀yìn nígbà tí àwọn ìyá wa ń ṣe àwọn àràkàtì wọn látẹ̀kan wọ́n wá ya fọ́tò rẹ̀ sínú ojú mi àti inú ẹ̀mí mi wípé nǹkan mẹ́rin náà ni ó pàtàkì tí ẹ̀dá lè kólé ọkàn rẹ̀ àti àyà ẹ̀ tó bá ti kọlifáyì lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin kò sí ní tó lè kọlu kódà bọ́ bá ní ọ̀nà àgbà tó gbà ṣe ọlọ́run tí qualification mẹ́rẹ̀ẹ̀rin yìí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó fi rí rẹ̀ lálùkìyàmá kódà tó bá ní torí kò sí ọgbọ́n tó fẹ́ fi bọ́ tọ́lọ́run òfin ní mú ọ kò sí bó ti fẹ́ ṣe ọlọ́run òfin ní mú ọ lápèjúwe ọlọ́run ti dẹ gbogbo ọ̀nà tí ó fi mú wa kalẹ̀ kọ́wá sí bó o ti fẹ́ pàfẹ́tì lọ́dọ̀ ọlọ́run wọ́n padà kó sínú pírọ́blẹ́mù yẹn náà bọ́ ọba ti ń kú òun bí ọ̀kan ipò ọ̀fẹ́ tí àyè ṣe lọ́run ó tún bọ́ sínú ẹ̀ṣẹ̀ báwo ló ṣe rí bẹ́ẹ̀ ọlọ́run fálù kíákí irun lásìkò ẹ̀ ọlọ́run sì sọ wípé ká bẹ̀rù ọlọ́run ní akọ̀tùkọ́tìhì ẹ bẹ̀rù èmi ọlọ́run dé ojú àmì ẹ bẹ̀rù èmi ọlọ́run dójú àlà ẹ máa wò tá a bá fẹ́ sá fún tá a bá fẹ́ tara àbẹ̀rù ọlọ́run sá fún ẹ̀ṣẹ̀ àtọ̀ wa kó sínú ẹ̀ṣẹ̀ lójú sọ pé kò sí bá a ti ṣe tọ́lọ́run ni mo wa àkàràmàkàlà èèyàn ń lọ mọ́sálásí wọ́n sì ń pokù ṣẹ́jú márùn-ún ó sì gbéra ńlé kò sì fẹ́ pa kòkòrò tí ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ ọ̀bẹ tẹ̀ pa kọ́mọ̀lẹ́sẹ̀ lọ́rùn ó ti yé báwọn ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tẹ̀ lé dá tọ́jà pọ́lọ́ ńlọ dá wa ọwọ́ adé pé kòkòrò nù ẹ̀dá ọlọ́run ni òun ọ̀gbọ́dọ̀ pa kòkòrò lè má mú wọn wà àlìjánnà àbí kó wọn rojọ́ rẹ̀ wájú ọlọ́run ọ̀dà wọn máa sọ ọwọ́ bẹ̀rẹ̀ sí ní wúlẹ̀ ẹ̀ báyìí ìwà ń wò báyìí tọ́ba ti wò dáadáa tí o sì ń kankan bẹ́ẹ̀ yọ ẹsẹ̀ gbẹ́sẹ̀ ẹ̀yọ̀ kan tọ́ba tó wò dáadáa wípé ṣé kan ìra ọ̀kọjá ṣé kankan yẹn ọ̀kọjá ṣé nǹkan kan ọ̀kọjá kó tó di pé òun parí gbogbo ẹ̀ ìṣẹ́jú márùn-ún ti pé kò tó bá jẹ̀mọ́ ó torí pé kò fẹ́ ṣe ọlọ́run kí ló tó lọ lé ṣe ó tó lè ṣe lọ́hùn èyí tó kù ń bẹ̀ ni wípé ń gbọ́ ọlọ́run ti ní ẹ bẹ̀rù ọlọ́run hakọ̀tọ̀kọ̀tì yìí tọ́wá fẹ́ sí yóò tún wá dára akáyè padà wípé ó tún òun náà lọ padà tó sọ pé taqullaha mastata'tum ẹ bẹ̀rù mi bẹ́ẹ̀ bá ti lágbára ma torí pálá kọ̀ọ̀kọ́ ni kò sí ẹ̀dá kan tó lè bẹ̀rù ọlọ́run ní hakọ̀tọ̀kọ̀tì yìí àbí ká padà síbi taqullaha mastata'tum ìkẹ́ mẹ́rin náà tó fà lọ́dọ̀ ọlọ́run òun náà ni ọlọ́run gan fún rẹ̀ ọlọ́run fà lu ara rẹ̀ láti alukuraani látòkè désàlẹ̀ tá a bá wò dáadáa á bàbí tọ́lọ́hún ti fálù ààrẹ débi téèyàn ò lè fálù rẹ̀ dé ọlọ́run fẹ́ ká pàtàkì òun ká kó òun lé ọkàn ní gbogbo àyè ẹlẹ́ẹ̀kejì òun là nàbì Muhammad ànábì fálù wájú ọlọ́run fẹ́ kó ànábì léyà ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta alukur'an ọlọ́run bá lu alukur'an púpọ̀ ó fẹ́ ká kó alukur'an léyà ká sì kó lé ọkàn ẹlẹ́ẹ̀kẹrin náà ní Islam nǹkan mẹ́rẹ̀ẹ̀rin wọn agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run dé ojú àmì ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì dójú àmì ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ alukur'an dójú àmì ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ Islam
sẹ́ni bí yẹn bá aráyè kọjá nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo bí wọ́n bá kù sí olúwa ó fìrí rẹ̀ tọ́lá làwọn gan ò ní jí ó kù síbi tó ń ò tí ní fìrí ẹ̀ ẹnu làmámù nìkan náà ni wọ́n máa kù tọ́ba ti fẹ́ lọ bí àwọn kàbá yìí ọlọ́run wọn máa gbé ẹsẹ̀ rẹ̀ kó mẹ́ látara pé wọ́n bá lù nǹkan mẹ́rẹ̀ẹ̀rin wọn wá rí lára ní fọ́tò tí mo ní wọn yáyà yìí mẹ́rẹ̀ẹ̀rin wọn wá bá lára àwọn ìyá yìí àwọn jama Nuru Suada wọ́n bá lu ọlọ́run lẹ́mí wọ́n bá lu anabi lẹ́mí wọ́n bá lu alukur'an lẹ́mí wọ́n bá lu Islam bàbá ní ọlọ́run gbé wọn jòkó yà yín ó tó bẹ́ẹ̀ tabala anabi ló gbé wọn jòkó ó tó bẹ́ẹ̀ bàbá alukur'an ló gbé wọn jòkó ó tó bẹ́ẹ̀ káwọn ní Islam ló gbé wọn jòkó ó tó bẹ́ẹ̀ lópin gbàtẹ́ ẹ ti kún mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yà ni ìyọnu ọlọ́run tẹ́yìn á pàdé nínú mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run jẹ pàdé ẹ̀ alibarikola Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam anabi ọ̀hún nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n wá ronú wọ́n wá wo òye sí ọ̀dọ̀ kan nínú àwọn tí wọ́n bá anabi lò gbà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá bá wọn iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ń dọ́dọ̀ wọn wọ́n sì ṣe rí ibú wọn rálì jẹ́nà wọ́n máa fi ṣe wá sí fẹ́yìn ìyá kẹ́lẹ́ máa oore tọ́lọ̀ ń ṣe fẹ́yìn nọmba 1 kálẹ̀ ẹ̀rọ alukur'an kásìlẹ̀ rí Islam àmì ẹ̀rọ lọ́wọ́ ẹ̀sìn rà nàbí ọba tó ní alukur'an ẹ̀rí ẹni tó bá alukur'an ìran ẹ̀rí inú mẹ́rin méjìlá yẹn rí méjì ọ̀hún lẹ wá rí ni wàhálà yín wá pọ̀ pẹ̀lú ọlọ́run tó báyìí ẹ wà àwọn àyà tí ń fọ àyà lẹ́nu kọ́dà ẹni tí ò kí alukur'an nù wa ẹnu tí wọ́n gbé sí ilé rí tọ́jú àyà yín wá ń ké bí ìgbà tọ́já sí pé ọba àwọn alárúbáwá gbé lọ́hùn ni àwa rí méjì a rí alukur'an ń bẹ lọ́dọ̀ wa a sì rí Islam àwa rí ọlọ́run a sì rí Ànábì Muhammad àwọn tí wọ́n bá nábì lò gbà wọ́n rí mẹ́ta wọ́n ọ̀rẹ́ ẹyọ̀kan tí wọ́n rí náà ní Allah àmọ́ wọ́n rí ànábì tọ́ra tó sì gbé wá fún wọn pé ń tí olúwa ní ń gbé fún yín rèé àwa bá àwọn tọ́kọ́ wa àwọn tó tún kọ́ àwọn tó tún kọ́ àwọn tó kọ́ wa nípàlẹ̀ bóyá ká ní ìpàlẹ̀ 100 ká ní ìpàlẹ̀ 100 wọn ò tún bá ní Muhammad pẹ̀lú tọ́rẹ́ káyọ̀ 1000 years wọ́n yẹ sẹ́ wá kú 400 àbí kíni àyíbẹ̀kọ́ tọ́ba ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan mẹ́wàá bá ní àbí ká ní sẹ́ńtúrì 12 àbí ká ní sẹ́ńtúrì 13 gbogbo àwọn tó bá wá ń gbà ní wọn ò fojú kàn ní Muhammad láti 14th century náà ẹ wo bó ti jìnnà tó ní àwa tá a sì dé yìí sì gbọ́ orúkọ rẹ̀ àwa fálù rẹ̀ nínú ẹ̀mí wa jà àwọn tí wọ́n bá orúkọ rẹ̀ gan lọ. wọ́n á jòkó ma wá ronú ìníjẹ́ wá sí mi ọ̀pọ̀ kò ní di wàhálà púpọ̀ kí n kàn ṣàlàyé fáwọn àyà yìí wípé talẹ́ni náà tí alukuraani dé bá tá nẹ́bí Muhammad bá tí Islam bá tọ́lọ́hún fúnra ara rẹ̀ wá ń sọ fún pé mi mọ́ra tó ti bẹ́ẹ̀ náà ó sì ṣe rí ibú wájú ọlọ́run ó kú lẹ́ni tí ọlọ́run ń bínú sí ó kú lẹ́ni tóun náà ń bá ọlọ́run jà ó kú lẹ́ni tó tako alukur'an ó kú lẹ́ni tí ó tako anabi tó sì tako Islam wàlẹ́ alikù wa díẹ̀ ló kú kí la ń pè finishing ó ti gbá bọ́ọ̀lù ó ti wọ bọ́ọ̀sì 18 kó skọ̀ lásán náà ló kù ibẹ̀ ni nǹkan dàrú ma lọ́wọ́ talẹ́ni náà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ẹni náà ni Walidu ọmọ Mugira tọ́lọ́hun sọ pé sáré ní wa man khalaqitu wahidan وجعلت له مالا ممدودا وبنين سودا ثم يتمع أن أزيد بني
ọlọ́run jọ dá mọ́. ẹ̀wọ̀n gan ọlọ́run jọ dá mọ́. kàlá. sàwùsílì wọ́n tọ̀ ó ṣeun ìnáwó. ثم قتل كيف قدر ثم النظر ثم عبس وبصر ثم أدبر يستكبر فقال إن هذا إلا سحر يؤثر. Wàlídù ọmọ Mùgírà òun lọ́lọ́run fi àyà yìí bá wí tọ́lọ̀ ń bá yẹ fìlẹ̀ sọ́fẹ́ nìkan wípé wọn nábì fèmí àti ẹlẹ̀ má wulẹ̀ dààmú ara rẹ fèmí àti ẹlẹ̀ yémi àti ọjọ́ wọ́ ànábì sì bá aláyé báwo ló ti wọnú bọ́s 18 tí ó sì score Wàlídù ọmọ Mùgírà ọwọ́ bọ́s 18 báyìí kò sì score àwa ọ̀hárí bọ́s 18 wọ̀ midfield náà la wà àwa ìdí score láyé ń tiwa àti score àbá score bẹ́ẹ̀ báwo ló ti wọ́ bàbá wa Mudiru àná Muhammad ń ka Al-Qur'ani lọ́wọ́ ìgbà tí Wàlídù ọmọ Mùgírà wa ń kọjá lọ ọwọ́ bá nábì tí ń ka Al-Qur'ani ọwọ́ adúró lẹ́gbẹ̀ẹ́ kan ọgbọ́ àyà lẹ́nu ànábì sẹ́ni bó ti gbọ́ àyà ni àkọ́kọ́ ntọ́kọ́ ṣe àyà tọ́lọ́ ní fàtú bí a ṣe rí ṣùwárí mísìlì wàdí ohun ṣùwádà akún míndùníláhì ọlọ́run jọ̀dá pé ẹ̀ láti parí ọmọ lójú ń dákẹ́ o ẹ̀ sì fẹ́ wọnú Suratul Isra ọlọ́run jẹ́ àríyí pẹ́. بعشر شهور مثله مفتريات ودعوا من استطعتم من دون الله ودعوا من استطعتم من دون الله كنتم صادقين. Suratu Hud lọ́lọ́ ẹ pé kẹ́ ẹjọ́ fẹ́rí korí ẹrù lérí ẹ wá hun kẹ́ ẹ wá gbé kalẹ̀ só lè jọ ọ̀rọ̀ tèmi ọlọ́run. Mùgírà ó tún wá dúró kínní òun wọlé sí i la ó dààmú ẹ̀ ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ yẹn wọnú eré rẹ̀ ọ̀rọ̀ ó dààmú rẹ̀ pé ọ̀rọ̀ olówó iyebíye rèé ọ̀rọ̀ tó gbójú owó rèé ẹ wá wo ibi tó ti wọ bọ́ sẹ́ńtìn èyí tí máa rí lélẹ̀ kí náà máa pè é hùn orí àmọ́ tí wọ́n fi jẹ ìsúnjọ́ bí tí dùn ní ọlọ́rọ̀ tó ń gbọ́ yìí dùn ó ju kí á fi mílíìkì sínú tíì kágbélura lọ ọlọ́run ọ̀gbọ́n tó dùn bẹ́ẹ̀ rí láyé ṣé àmà pé ti ń wọnú ẹni tí ń bọ̀ wá àyè bẹ̀ kọ́ ni wọ́n ní wà inna aláhù ẹni tí mo gbọ́ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ lámùsì mírù èso tó dáa ni bẹ́ẹ̀ yẹn bá gbọ́ sétí gbígbà tí yẹn jẹ èso tó dáa wà inna àsìfàlàhù lámùgìdìkù ìsàlẹ̀ rẹ̀ ọ̀fẹ́ tẹ́nìkan ò lè má bó ti bẹ̀ tó ó ní wa innahu ya'lu wala yu'la alayhi ọlọ́rọ̀ tí mo gbọ́ lẹ́nu Muhammadu ọlọ́rọ̀ òun ga kò sí ọ̀rọ̀ kan tẹ́nìkan lè sọ tó lè ga tó ọ̀rọ̀ ní malaye. àmì ẹ̀kúlù náà nìtàrà òkúlù bá tó bí aṣírí sórí mi fi yìí mọ̀húndínláàdé. ṣé ọmọ ní sọ́tọ̀ọ̀tọ̀ mi gùn ní láyé kò tó sadiqin. sẹ́ni bó ti wí bẹ́ẹ̀ àwọn kò rẹ́jì tí wọ́n wí pé tọ́ ọwọ́ ti tẹ Wàlídù ọmọ Mùgírà lónìí ọ̀rọ̀ Muhammad àwọn ti wọlé sí i la kíní ní ó ti wọnú ẹ̀mí lónìí náà ni ó kó nú ẹ̀sìn àwọn ọjọ́ òun náà lọ́jọ́ tí ọba ṣe ríire ọjọ́ òun náà lọ́jọ́ tí àlìjẹ́nà rẹ̀ ọba súwọ̀ fún sẹ́díngbà tó gbọ́ tán gbọ́dọ̀ òun ti dààmú rẹ̀ ìdààmú yẹn ò jí ó lè gbé e mára sẹ́dẹ̀ máa yí pé àwọn Lárúbáwá bí wọ́n ti ya kèfèrí òun náà wọ́n sì lódodo wọ́n yé parọ́ wọn kì í mú fake ní tí wọ́n bá dín àwọn mú ọ wá jòkó lẹ̀
ọlọ́run padà wá ròyìn rẹ̀ ibi ọ̀rọ̀ rẹ̀ padà wá já sí bó ti sọ̀rọ̀ ni tọ́ da ni ó ti wọnú 18 kọ̀ wá ní finishing gẹ́gẹ́ bí àbá wa ti sọ lẹ́ẹ̀kan pé àwọn àkàngbá ọdẹ inú 18 tán ó gé gbogbo pléyà láti ilé ọ̀hún ó sì gé wọn dé ilé ìsàlẹ̀ ọwọ́ akú kí ọ jẹ góò ọwọ́ agbá góò dànù èyí wọ́n ṣe irú Messi kọ́ àbí Ronaldo èyí wọn ò ní gbá góò dànù wọn ò ní gbá dànù irú àwọn atọ́gbà dànù bẹ́ẹ̀ irú ẹni Walidu ọmọ Mugira wọ́n bá ń padà síbi ọ̀rọ̀ rẹ̀ jẹ́ sínú Al-Qur'an Olúwa padà wá sọ ìpè zarni ìwà nábì ìgbà tí inú padà bí Ọlọ́run ọ̀dánù bí Ọlọ́run ọ̀rọ̀ yẹ ọ̀kan náà lọ́sọ̀rọ̀ ìsàgbákùn wájú Ọlọ́run Al-Qur'an náà lọ́kọlù tó fi sàgbákùn wájú Ọlọ́run Al-Qur'an náà lọ́bájà òun làgbákùn fi dé ara Walidu ọmọ Mugira Ọlọ́run wá sọ fún ànábì wípé wà nábì Ọlọ́run ní fi mí lẹ̀ má bẹ̀ mí má sì dààmú ara rẹ̀ ìwọ́sà fi mí lẹ̀ wa ma khalaqtu wahida àtẹnitẹ́mi Ọlọ́run dá mo dá ní wahida òun nìkan náà ní bẹ́ẹ̀ nù ya rẹ̀ wọn ò pé méjì ìbejì kọ́ bá wáyé òun nìkan náà lọ wáyé láti inú ya rẹ̀ bẹ́ẹ̀ mi Ọlọ́run ti dá kalẹ̀ nu Ọlọ́run ṣe ń sọ bóun ti gbà dá pé kò jámà nkankan tẹ́lẹ̀ kó tó padà wá di nǹkan lọ́wọ́ á rí ọ̀rọ̀ èmi Ọlọ́run lọ́wọ́ ní ọ̀jámà nkankan látòní òun náà tó jámà nkankan mọ́. wà Ọlọ́run ní wà nábì fi mí lẹ̀ wà má ní khalaqtu wahidan àtẹni tí mo dá lóhun nìkan náà mú ní ọwáyé. ọwọ́ adáyé tán ntọ́ bọ̀ wá dàgbà ja'altu lahu malan mamduda torí Walidu ọmọ Mugira ló Ọlọ́run gbajúmọ̀ rẹ̀ èèyàn ńlá ni bí wọn ọba rí nínú Kùrẹ́ṣì ọ̀rọ̀ sọ ọ gbajúmọ̀ púpọ̀ Ọlọ́run ni mo wá tẹ owó lẹ̀ fún mo ní ọmọ yìí nú ọlá kọ́ máa ná bó ti wù. mo wá fún ní àwọn ọmọ ṣùhúdá ọmọ tó ṣe é fi yẹn gẹ̀ ṣùhúdá àwọn ọmọ tí ń gbénú lójú wọn ò sí lù mí tí ojoojúmọ́ ní rí wọn tínú rẹ̀ ń dùn ṣùhúdá ọmọ tí ó pè jáde wípé ta nírú ọmọ yìí nú fámìlì yìí ta lọ́mọ rẹ̀ yanjú tó báyìí nú àwọn ọmọ yìí mo gbajúmọ̀ àwọn ọmọ rẹ̀ inú ẹ̀ ní Walidu bunul Walid ọ̀kan ni inú ẹ̀ ní Khalidu bunul Walid ọ̀kan ni inú ẹ̀ ní Hisham bunul Walid ọ̀kan ni wọ́n á pọ̀ bẹ́ẹ̀ gbogbo ń tó bí ní èmi Ọlọ́run wá ní kí wọ́n yanjú Ọlọ́run ní wà nábì wá dúró oore tí mo ṣe fún òun nìkan ló wáyé kò mú nǹkan kan wá ibò ọ̀dáyé tán mo sọ dé èèyàn mo tẹ owó lẹ̀ fún ọwọ́ wáyé lóhun nìkan mo tó wá sọ ọ́ dẹni ọ̀pọ̀ ọwọ́ ẹgbẹ́ rẹ̀ àtọ̀tún àtòsí orí pé àwọn ọmọ àwọn ni wọ́n ti dèèyàn yìí. mahaditu lahu tamuhida mo kọ́lé fún tí ń gbé mo kọ́lé àkọ́tà fún mo fún mọ́tò mo fún ní gbogbo nǹkan mo fún lọ́gbọ̀n oko tó pọ̀ Ọlọ́run sọ gbogbo ohun tó ṣe fún Walidu ọmọ Mugira. gbogbo ohun tí mo wá ṣe fún ni ó ní òtó òun àfi kí n tún fi kún sí i. Ọlọ́run ní wà nábì ọ̀rọ̀ orí bó ti rò ní. innahu kana li ayatina anida ọ̀sáyà gbogbo nàkísí ayé ìmí Ọlọ́run báwo ló ti gbà sí Ọlọ́run wá ròyìn ẹ̀. Ọlọ́run tó bá dàlù kìyàmà èjù sísàlẹ̀ ní wàá kó ìyàlé lérí òun wà ń sàlẹ̀ ìyá yóò wá dá gàgàlẹ̀ báyìí orí ikú sọ̀rúdà èjù sínú yà ìní kí ìyàwó gùn lérí kọ́ ọmọ abẹ́rẹ́ rẹ̀ tí ò ní lẹ́nu kan tí ó gbà á lẹ̀ tó bá dijọ́ náà. nítorí wọn farabalẹ̀ àfà jẹ́ wá padà níbi ìtàn tí n ti ń bọ̀ wá nítorí ṣe tó dùn Ọlọ́run òun ni wípé ó rí ọ̀rọ̀ Ọlọ́run lóòótọ́ ó sì válù rẹ̀ ó gbé ó rí pé ó kójú owó góòlù ni òun fúnra ẹ̀ náà lọ sọ wípé kọjọ́ ọ̀rọ̀ èèyàn òun náà lọ sọ pé kọjọ́ ọ̀rọ̀ àlìjẹ̀nú òun yìí náà ló ní ọ̀rọ̀ yẹn dùn kọjá gbogbo ohun tí ń dùn ọlọ́tòkè àti ìsàlẹ̀ rẹ̀ ó ní kò sí ní tó tó fúnra ẹ̀ náà ló wí bẹ́ẹ̀ ipò wí bẹ̀ tán fàkàrà ọwọ́ jòkólẹ̀ ọwọ́ arorí àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ sì jòkólẹ̀ tó kálukú náà ronú wípé bó lọ̀rọ̀ wọn àtóbi tó ọwọ́ jòkólẹ̀ fàkàrà ọwọ́ ronú sí ọ̀rọ̀ mi ọwọ́ decide badly ẹ̀gbọ́n ọlọ́ni kò ní dáa fún ibi tó decide sí wọn. bábọ̀ kéwù àfà ẹ̀mẹ̀jì lọ́nà ń sẹ́pẹ̀
pele ọlọ́run ní kò tún ní dáa fún ibi tó decide sí ibo ló padà decide ibo ló padà fi result sí táyé rẹ̀ fi bàjẹ́. èyí táwọn fi kíra wa kú oríire nu àwa tá a bá Kùránì tá a sì bá ní Muhammad a sì rí ọlọ́run àmọ́ débá wa adébá a sì tẹ́wọ́ gbà àwa nífẹ̀ẹ́ rẹ̀ bí ìgbà tó jásí wípé à ń bẹ lásìkò àná Muhammad gan àsìkò yìí ní sèbí ìgbà tá ànábì ń bẹ láyé ni àwọn ò tí ẹ máa pé ọ̀sán ànábì láàrin wa. ẹ̀ẹ́dẹ̀jì ọlọ́run kó fún lákọ̀ọ́kọ́ farabalẹ̀ ọlọ́run ní kùtìlà kéyìn bàkọ̀ dára ọlọ́run ní kò ní dáa fún ibi tó decide sí ni kò ní dáa fún. ọlọ́run lá ànábì ọ̀gbọ́n sẹ́ ànábì ní nàm àní kò ní dáa fún Wàlídù ọmọ Mùgírà kéyìn bàkọ̀ dára ibi ó decide sí òun kà á ti dáa fún. ọlọ́run ní tó ṣe ni pé nàṣọ́rà owó lẹ̀ báyìí. ìgbà tó gbójú sókè àbáza ọwọ́ arojú ọwọ́ akala farabalẹ̀ ọgbọ́ ọdájú ọwọ́ akala farabalẹ̀ kẹlima akala àṣà kẹlima akala ni Lárúbáwá ni àwọn tó máa sà náà wá àmà bọ́yá Lárúbáwá ni wọ́n làwọn ń sọ àmọ́ àṣà yẹn ọwọ́ nù Lárúbáwá ọkala kàláhà wájú ùhú ẹni ojú rẹ̀ bá lè kókókó tó fúnjú òun ni wọ́n ń pè lọ́kala kàláhà ní jẹ́bẹ̀ ló Lárúbáwá. farabalẹ̀ àbá padà sínú Al-Qur'an padà sínú lóga Lárúbáwá tábà ní kàláhà yàní tàgá yàrá wájú ùhú ẹni tójú rẹ̀ change tó yí padà ọgbọ́n ọkala nù ojú rẹ̀ change ó frank ó tiẹ̀ òun ni kàláhà wọ́n wá yọ ha òun kú mi wá di kálá torí kálá òun náà ni wọ́n ń pè ní kálá kéèyàn kálá kéèyàn kó léjú kókókókókó ọlọ́run ní ń tọ́ padà sínú ọba zara ipò wa ṣe bẹ́ẹ̀ tó máa dìbára ọkẹ́ dìde láàrin àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ni wọ́n ń lọ wọ́n sì tẹ̀kì bára ọtún wá padà ọwọ́ àṣegiri máa ń káyí sọ́lọ́hún ọ̀rọ̀ tó padà jáde lẹ́nu rẹ̀ tó fi ṣe rí ibú rèé. Wàlídù ọmọ Mùgírà wá sọ wípé Al-Qur'ani tí mo ní mo gbọ́lẹ̀ ẹ̀kẹ́ lẹ́nu ànábì ọkọ̀ jẹ́ nkẹ́kẹ́ sírù ìwùsàrù ọlọ́run ní ìdá ọ̀rà Wàlídù ní ọ̀rọ̀ tí mo gbọ́lẹ̀ ẹ̀kẹ́ tí mo ní kọjọ èèyàn kọjọ ọ̀rọ̀ àlìjẹ̀nu ó ní mo padà ronú sí ibi tó padà decide sínú ó ní ìdá àwọn ẹni àkọ́kọ́ tán ti lọ táwọn ọ̀bá wọn láyé òun lọ́ padà rìfọ́ọ̀mù lára rẹ̀ ó ní ọ̀rọ̀ idán ni ó rí bí ọ̀rọ̀ yìí ọjọ́ ọ̀rọ̀ èèyàn ọlọ́run níbi ó decide sí tó pe ọ̀rọ̀ èmi ọlọ́run ní idán àwọn ẹni àkọ́kọ́ ọlọ́run ní kùtìlà kò ní dáa fún un àmọ́ wà nábì fèmí àti ẹlẹ̀ ọlọ́run sì wá sọ ibi tó wọ́n fi wọ̀ nso. ó ní ọ̀rọ̀ èèyàn lásán ni kì í sọ̀rọ̀ ọlọ́run